Pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n táwọn olóṣèlú tí wọ́n ń sá eré kiri, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti rán alága tuntun fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn ọ̀jọ̀gbọ́n Nyetanwe Yewatda ó ti rán níṣẹ́ sí ọ̀kan pàtàkì lára àwọn alẹ́nulọ́rọ̀ ní ilẹ̀ Haúsá tó tún lérò lẹ́yìn ìyẹn ọ̀jọ̀gbọ́n Isa Pantami tó tún jẹ́ gbajúgbajà àfáà ní ilẹ̀ Haúsá pàápàá ní ìpínlẹ̀ Gombe tó ti wá, tó sì jẹ́ pé nítorí pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ìyẹn opposition leaders wọ́n ti ń fa Isa Pantami wọ́n ti ń fà á wọnú àárín wọn láti lè ṣiṣẹ́ tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ lọ́dún 2027 ló jẹ́ ká gbọ́ wípé Tinubu ó rán ọ̀jọ̀gbọ́n Nyetanwe Yewatda ó tètè rọ̀ sí Isa Pantami láti bá a sọ̀rọ̀ àti láti bẹ̀ẹ́ pé kó má ṣe kúrò lẹ́yìn Tinubu kó sì má ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ẹ rántí pé láti 20 oṣù kẹta ọdún tá a wà yìí, the 20th of March 2025, tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò bíi Alhaji Atiku Abubakar, àwọn bíi Peter Obi, Rotimi Amichi tí wọ́n ti kéde wípé àwọn yóò kó ara àwọn jọ láti jọ dojúkọ Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àgbájọ ọwọ́ làwọn fi ń ṣọ̀yà báwọn bá lọ fọ́ ìbò àwọn wẹ́lẹ́wẹ́lẹ́ bíi tọdún 2023 tí oníkálukú lọ ń díje dupò nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan, ní Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC wọn yóò tọ́jú àwọn nílùkulù, ṣùgbọ́n báwọn bá parapọ̀ àwọn yóò lé Tinubu. Látìgbà náà ni Tinubu náà ti lọ tún ara mú tí agbo òṣèlú tó sì ti ń gbóná janjan. Ṣá o, bí Tinubu bó ṣe ń lé àwọn olóṣèlú tí ó wà lẹ́yìn ẹ̀ tí ó ṣiṣẹ́ fún, bẹ́ẹ̀ làwọn alátakò náà làwọn náà ń sáré kiri láti wá àwọn tó lẹ́nu tí yóò ṣiṣẹ́ fún wọn. Ara ilé ló sì jẹ́ kí wọ́n lọ rí ọ̀jọ̀gbọ́n Isa Pantami tó ṣiṣẹ́ nínú ìjọba olóògbé Muhammadu Buhari ìyẹn mínísítà ọdún 8, tó sì jẹ́ pé níṣe ni àwọn Àtíkù náà ti ń fa Isa Pantami láti wọnú àárín wọn láti lè ṣiṣẹ́ tako Tinubu nítorí pé gẹ́gẹ́ bí àáfàá tó jẹ́ ó lérò lẹ́yìn púpọ̀ ní ilẹ̀ Haúsá. Ṣùgbọ́n lẹ́yìn tí Àtíkù tó ṣàbẹ̀wò sí Isa Pantami láìpẹ́ yìí, kódà àti Peter Obi náà tóun náà ṣàbẹ̀wò sí ilé bàbá náà láti jọ ṣèpàdé àti láti jọ jíròrò, níṣe máa ní Tinubu náà kò máa wo ọ̀rọ̀ níran tó sì gbé alága àgbà tuntun ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Nyetanwe Yewatda tó sì gbé dìde pé kóun náà kó lọ rí Pantami láti bá a sọ̀rọ̀ àti láti béèrè nǹkan tó fẹ́ tí òfin ní lọ darapọ̀ mọ́ àwọn alátakò. Ọ̀sẹ̀ tó kọjá ní Nyetanwe Yewatda ló ṣàbẹ̀wò sí ilé Isa Pantami, bẹ́ẹ̀ ni àwọn méjèèjì jọ jíròrò, ṣùgbọ́n tí wọn kò sọ nǹkan tí wọ́n jọ sọ síta àti bóyá Isa Pantami yóò gbà láti ṣiṣẹ́ fún Tinubu tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n tí àwọn tó mọ̀ nípa òṣèlú ilẹ̀ Haúsá àti bí Isa Pantami bí ó ṣe lẹ́nu tó, wọ́n jẹ́ kó dìímọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé ọkùnrin náà ó lè má lórúkọ bíi tàwọn olóṣèlú, ṣùgbọ́n tán ni bọ́rọ̀ bá di èrò ó lérò lẹ́yìn nítorí pé àáfàá tó gbajúmọ̀ tó sì ní èrò lẹ́yìn ní ilẹ̀ Haúsá pàápàá ní ìpínlẹ̀ Gombe.